ọ̀jọ̀gbọ́n akéwì lèmi ń jẹ́ Akóredé lórúkọ bàbá mi. Wọ́n lájà ṣe ń ṣẹ́rí àgbò ṣe ń sí ọ̀rọ̀ ìgbà tí ajá ò ní ọ̀rọ̀. Bàbá yín ló ní ká lọ lè máa gbò wá ká tó dé wọn ti máa jábọ̀ pópó ọlọ́fíà. Pópó ọlọ́fíà ló ṣàgbélẹ̀ lọ bàbá ẹ̀yìn òwúrọ̀ ọmọ orí mi. Màmá kọ́kọ́ yẹlé Èdùmàrè ìlàyà aláwọ̀ abẹ́ ọba mi Èdùmàrè. Ọba tó tó bí aró. Mo mọ̀ súnmọ́ bá náà ẹgbẹ̀je. Mo mọ̀ jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ogun tó rọ́bà fi ń lọ bá pa. Ọba mẹ́nà mi wọ́n lọ́rẹ̀ rẹ̀ ò ṣe nà mọ́ ìwọ Olódùmarè ọba tó jẹ́ mímọ́ tó fàṣẹ mímọ́ bora. Ìlàyà aláwọ̀ àbí ọba mi Èdùmàrè. Ọba tó tóbi tán tó ṣeun tán tó dáhùn tán tó dáhùn rọ tó dáhùn mọ́ ọmọ mi Èdùmàrè ẹlẹ́rìí ìpín ló ń torí ẹni tó sún wọn ṣe ọba mi lọ́tún lósì níwájú lẹ́yìn gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire ẹ bá mi ṣe kábíyèsí fún Olódùmarè ọba mi Èdùmàrè tó ní mọ́ ń bẹ bí ẹni ń bẹ ṣu ọba mi tó fojú síbi tó yẹ kó mọ́ ń gbé pẹ́ẹ́rí ó fẹnu síbi tó yẹ kó mọ́ ń wà ó tún ní máa fẹnu náà kan ní ìlàyà aláwọ̀ àbí ọba mi Èdùmàrè. My name is Ọ̀jọ̀gbọ́n Ọládélé. My name is Ọládélé Akínwùmí. We are here to promote and preserve culture. Akéwì lèmi ṣe. Dédé ẹ̀yin ń wo fídíò yẹn ṣé kẹ́lẹ̀ máa bèbí ẹ̀ tó yá máa upload fídíò dáadáa lẹ́sẹ̀ ṣé kẹ́lẹ̀ máa bá like ẹ̀ kò ní bàjẹ́ fún dédé rẹ̀. Yóò òpó ilé alóhùn mọ igi tó lé o òpó ilé alóhùn mọ yẹwò tó sàn dẹdẹ ìmọ̀ aláǹgbá alóhùn mọ yàrá tó ògiri àkànjẹ́ òpó tí ń kanra ẹ̀ lébà agbede méjì òpó àkànra ẹ̀ lébà ọ̀dẹ omi tí ò sùn ọ̀ka ìpọ̀ tí ọtí ò sùn ọ̀ka pé fẹ́mọ tó lè wòye pátá mo kí òpó múlẹ́rọ̀ mọ́jà lẹ́gàn.